Aláròyé máa wí o. èyí lohun tó ṣẹlẹ̀ sáwọn akẹ́kọ̀ọ́ tó ń ṣe ìdánwò WAEC lọ́wọ́. àṣìṣe tó wáyé lọ́dún tó kọjá nígbà tí ètò ààbò orílẹ̀-èdè yìí kò tilẹ̀ tí ì bàjẹ́ tó báyìí ti tún bẹ̀rẹ̀ padà pẹ̀lú bí àwọn akẹ́kọ̀ọ́ níbùdó ìṣèdánwò oníwèé mẹ́wàá WASEC kan ṣe ìdánwò wọn lálẹ́ nígbà tí òkùnkùn ti ṣúbolẹ̀ biribiri bí wọ́n ṣe sọ wípé àjọ aṣèdánwò yìí kò tètè máa kó ìwé ìdánwò wá èyí tó mú kí àkókò tó yẹ kí àwọn akẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ sún síwájú ti di ohun tí àwọn òbí àwọn olùdásílẹ̀ ilé-ìwé àtàwọn èèkàn lẹ́ka ètò ẹ̀kọ́ torí rẹ̀ ń pariwo lágbègbè erékùṣù èkó ìyẹn Lagos Island àti Lekki. wọ́n ní ìfà àkókò ṣòfò náà ti pọ̀ jù àgàgà níbẹ̀rẹ̀ oṣù kẹfà yìí lọ́jọ́ ajé Monday ọjọ́ kìíní oṣù kẹfà ọdún yìí tí àwọn akẹ́kọ̀ọ́ ṣe pépà physics méjèèjì pépà 2 and 1 tó yẹ kó wáyé ní aago 2 àti ìkejì ní aago 5 ìrọ̀lẹ́ kò wáyé lójú ọjọ́ aago 8 alẹ́ sì ni àwọn akẹ́kọ̀ọ́ míì torí pépà ẹlẹ́ẹ̀kejì bẹ̀rẹ̀. bákan náà lọ̀rọ̀ tún rí lọ́jọ́rú Wednesday ọjọ́ 3 oṣù yìí lọ́jọ́ tí wọ́n fẹ́ ṣe ìmọ̀ ìṣirò mathematics aago 9 àárọ̀ ni wọ́n sọ wípé ó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ pépà kìíní títí di ọ̀sán tí wọn yóò sì ṣe ẹlẹ́ẹ̀kejì láàrin aago 3 ọ̀sán sí 4 ìrọ̀lẹ́ ṣùgbọ́n tí wọn kò rí gbogbo rẹ̀ parí títí di aago 10 alẹ́ nígbà tí gbogbo àdúgbò ti dá páropáro nítorí bí ìlú kò ṣe fararọ. ọ̀rọ̀ yìí kò yàtọ̀ lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 4 oṣù kẹfà yìí nígbà tí wọ́n ṣèdánwò lórí ìmọ̀ nípa ètò ọ̀gbìn Agric Science Practical àìtètè kó ìwé ìdánwò wọn dé sọ púpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ náà di òru sí ibùdó ìṣèdánwò wọn gẹ́gẹ́ bí olórí iléèwé kan tó forúkọ bọ ara rẹ̀ láṣìírí àti iléèwé rẹ̀ láṣìírí ṣe wí ó ní òun kò rò wípé irú èyí tún gbọdọ̀ ṣẹlẹ̀ lọ́dún yìí mọ́ o nítorí àwọn aláṣẹ tọ́rọ̀ kàn ti ṣèlérí pé irú rẹ̀ kò tún ní wáyé mọ́ lẹ́yìn tí ọdún tó kọjá yẹn. ó ní kí ló wá dé tí irú rẹ̀ tó tún wáyé lẹ́yìn gbogbo èyí tó wáyé lọ́dún tó kọjá yàtọ̀ sí ọ̀rọ̀ ètò ààbò tó dẹnu kọlẹ̀ àti ti orílẹ̀-èdè yìí eléyìí tí à ń bá fira lọ́wọ́ bí wọ́n ṣe ń dá pépà yìí dúró ó ń nípa lórí àwọn akẹ́kọ̀ọ́ yẹn ẹ̀yin náà ẹ wò ó kí wọ́n máa ṣe ìdánwò tó yẹ kó wáyé lọ́sàn-án ní aago 7 alẹ́ tàbí jù bẹ́ẹ̀ lọ. píríńsípà yìí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn làwọn ti lérò wípé àwọn àjọ WAEC yóò ti wá ojútùú sí ọ̀rọ̀ yìí lẹ́yìn gbogbo èyí tó ṣẹlẹ̀ lọ́dún tó kọjá. òbí kan tóun náà sọ̀rọ̀ lágbègbè náà túbọ̀ ẹnu àtẹ́lu ètò tí wọ́n fi ń wọlé ọ̀hún ó ní ó kó ìpalára bá àwọn ọmọ yẹn làákàyè wọn àti bí wọ́n ṣe lè ṣe dáadáa sí nínú ìdánwò náà. bí ọmọ tèmi nísinsìnyí bí aago 10 alẹ́ ló tó darí wọlé lọ́jọ́ Wednesday a rò wípé àwọn àjọ yìí yóò ti kọ́gbọ́n nínú èyí tó ṣẹlẹ̀ lọ́dún tó kọjá ni àmọ́ òun náà ló tún ṣẹlẹ̀ yìí bí kálukú àwọn ọ̀gá ilé ìwé òbí àti alágbàtọ́ ṣe ń gbárata lórí ọ̀rọ̀ yìí náà làwọn èèyàn ń sọ lórí afẹ́fẹ́ wọn ní àṣà kí wọ́n máa kó bébà wá nígbà tó yẹ tàbí kí iye tó yẹ kí wọ́n kó wá má tilẹ̀ tó iye àwọn akẹ́kọ̀ọ́ tó fẹ́ ṣèdánwò ń pa àwọn ọmọ yẹn lára wọn ní láwọn apá ibòmíì sì rèé ọ̀pọ̀lọpọ̀ wákàtí làwọn akẹ́kọ̀ọ́ yẹn yóò fi dúró kí àwọn alámòjútó tó dé bẹ́ẹ̀ làwọn kan sọ wípé àwọn iléèwé ń béèrè owó lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n tó lè lo àjọgbá ìṣirò mathematical set wọn lásìkò ìdánwò. àwọn èèyàn yìí ní báwo ni wọ́n ṣe rò wípé akẹ́kọ̀ọ́ yóò lè kọjú mọ́ ìdánwò rẹ̀ kó sì yege nígbà tó fi àìmọye wákàtí dúró fún bébà ìdánwò tí wọ́n ń kó bọ̀. bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé àjọ WAEC kò bá tilẹ̀ ro ààbò àwọn ọmọ náà lásìkò tí wọ́n ń ṣèdánwò lọ́wọ́ yìí àti nígbà tí wọ́n bá ń darí lọ sílé kó wa wọn lálẹ́. bó tilẹ̀ jẹ́ wípé títí di àsìkò tí à ń kọ ìròyìn yìí àjọ aṣèdánwò WAEC kò tí ì fi àtẹ̀jáde kankan síta látìgbà tí kùdìẹ̀kudiẹ yìí tún ti bẹ̀rẹ̀ nínú ọdún yìí. òṣìṣẹ́ àjọ WAEC kan tí kò dárúkọ ara rẹ̀ nítorí bí kò ṣe láṣẹ láti sọ̀rọ̀ ti ní àjọ yìí ti mọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n sì ti ṣiṣẹ́ lábẹ́nú lórí bí wọ́n ṣe máa wá ojútùú sí i. bẹ́ẹ̀ ni a ti mọ̀ nípa àwọn ìgbésẹ̀ tó kù díẹ̀ káàtó kan tó ń wáyé látàrí nǹkan táwa náà kò rò tẹ́lẹ̀ tó ń ṣẹlẹ̀ àmọ́ ṣá o àwa náà kò káwọ́ gbéra o gbogbo agbára wa là ń sà láti yanjú rẹ̀ mo sì nírètí pé gbogbo rẹ̀ yóò padà bọ́ sípò láìpẹ́. àwọn òbí olùkọ́ àtàwọn èèkàn àwùjọ náà kò dákẹ́ wọ́n láwọn ń fẹ́ kí àjọ WAEC sọ nǹkan tó fa gbogbo bí wọ́n ṣe ń fa iṣẹ́ nílẹ̀ kí wọ́n sì wá ọ̀nà àbáyọ títí láé sí ọ̀rọ̀ náà. ká rántí pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ nírú ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé lọ́dún tó kọjá ó burú débi wípé láwọn agbègbè tí kò ti síná àbẹ́là àti iná tọ́ọ̀ṣì làwọn akẹ́kọ̀ọ́ fi ń rìnà kọ ìdánwò wọn. ọ̀pọ̀ àwọn òbí ló sì lọ takú ti àwọn ọmọ wọn níbùdó ìṣe ìdánwò yìí nígbà tí wọ́n retí títí tí wọn kò rí wọn kí àwọn ọmọ wọn padà wá sílé láti àárọ̀. ṣùgbọ́n ọ̀rọ̀ náà ṣẹpẹrẹ nítorí wàhálà ìjínigbé kò tí ì burú tó ti àsìkò yìí nígbà náà nísìnyí tí ajínigbé kò mọ àkókò kan
tàbí ibì kan làwọn kò ti lè ṣọṣẹ́ àfi kí àjọ WAEC ó múra láti má fi ẹ̀mí àwọn ọmọ náà wewu ni kí wọ́n sì gbé ìgbésẹ̀ gidi yàtọ̀ sí ìlérí àtúnṣe nìkan tí wọ́n ń ṣe lọ́dún 2025. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.